ẹ̀kọ́ ló máa sọ fún wa pé ká dúró so wọ́n ti fún wa ní 48 hours yẹn ti tán láti gbéyà ìjẹta àwádẹ́ yìí ń ṣe lọ kọ́ dúró gan kí gbogbo wọn àfa kọ́ lọ ṣe meeting pé àwọn ò ní sọ̀rọ̀ nípa àṣẹṣe mọ́ ayé máa tún máa rò ní pé ṣé ká dúró fún wọn àbí ká má dúró ìdí ni pé èmi ò lè sọ fún yàn kan kó dúró èèyàn kankan ló gbéṣẹ́ fún mi náà gbéṣẹ́ fún yàn kan bọ̀ nǹkan táwọn àfa yìí ti ṣe sẹ́yìn wọ́n ti ṣe fún 10 years tẹ bá kà more than 10 decades lọ́ ti fi ṣe tẹ bá rí àfa àkànlé nísìn àfa ò lè dá ṣe wáàsí kó má bú ẹ̀sìn ẹlẹ́sìn tó bá ti ń ṣe wáàsí ló máa ní àwọn babaláwo wọ́n máa wọ náà ni o torí kèfèrí ni wọ́n kí ló dé tó lè dá sọ nípa ẹ̀sìn ẹ kó kàn ṣe wáàsí pé ànábì Muhammad òjíṣẹ́ Allah ni ànábì ṣe dáadáa ń bí ó ṣe dáadáa lọ́hùn so ẹ ti torí ẹ̀ wá ṣe Islam kẹ́ lè wà lùjọ́ náà very simple ẹ máa gbọ́ very simple kí ló tẹ̀ lè ṣe wáàsí báyẹn bó tẹ bá bọ́ta ẹ wá máa sọ pé àwọn aláwo yẹn wọ́n máa wọ náà ni àwọn oníṣàngó yẹn wọ́n máa wọ náà ni ṣé ẹ lè ṣe wáàsí yín láì bú ẹ̀sìn ẹlẹ́sìn ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ṣe rí gbogbo ẹ̀yin àfáà yín látòrí mi ìfẹ́ dárúkọ mọ́ gbogbo ẹ̀yin àfáà tó ti ń ṣe wáàsí lórí ajá ni Bello gbogbo yín pátá gbogbo ẹ̀yin àfáà yẹn múra yín àti ọmọ ọdẹ ọmọ àlè yìí ẹ̀rùn Rashidi tó wà níwò yẹn tó lọ sí Mẹ́kà tó ń sọ̀rọ̀ láti Mẹ́kà sílẹ̀ Yorùbá ó máa wá lọ sí Mẹ́kà padà á wá lọ ṣe fídíò á wá sọ pé ká má bínú gbogbo ọ̀rọ̀ tóun sọ yẹn á wá kó jẹ Muyideen Bello náà máa jáde á lọ sí Ọ̀yọ́ á nígbà tóun sọ̀rọ̀ pé ṣé Ifá ò yan ọba mọ́ ni á kó ọ̀rọ̀ yẹn jẹ á padà sí palace á ní ọ̀rọ̀ tóun sọ pé wọ́n máa ti ń gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ kọmọgbádùn mọ́. ó máa ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ á ní ọ̀rọ̀ tóun sọ nípa àwọn alálẹ̀ bóun kò jẹ á kó ọ̀rọ̀ yẹn jẹ gbogbo wọn máa wáyé ṣe lọ ṣe pàdé pé táwọn bá ti ń ṣe wáàsí àwọn ò ní dárúkọ nǹkan tó kan lẹ Yorùbá mọ́ àwọn ò ní sọ̀rọ̀ òdì sí wa mọ́ tó bá ti ṣe yẹn àkọ́kọ́ máa wọ àwọn fídíò yẹn pé ṣé wọn àfa ìṣe bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ èyí tẹ́yìn kan wá ń wá ẹ̀yìn alábòsí tẹ̀sẹ̀ bíi pé ẹ̀rí ogun nǹkan tọ́wọ́n bàbá yẹn wọn àfa yín ń ṣe tọ́wọ́n ọmọ yín dẹ̀ yín ń ṣe Mudiru Morikas ó yìí ṣe fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ní Ifá ọmọ geography ṣé bàbá tó bí àlá tí wọn ọ̀dà kó fà àlá ọlọ́wọ́ ọ̀tún méjì yẹn ṣé bàbá àlá ọmọ geography làlá ní ayé dàbí carpet tí wọ́n tẹ́ olórí ibú ẹ̀ sọ́mbì kan ó lóun fi pílà di ayé mú ó ní àpáta lòun fi di ayé mú ibo ló gbé àpáta yẹn sí ibo ní location àpáta yẹn ká lọ wò so tẹ́yìn tó sọ̀rọ̀ síyàn pé ẹ máa sọ̀rọ̀ síyàn ṣé ẹ mọ nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu ẹni yẹn ẹ wá wo iye ọdún tẹ́ ti fi ń sọ̀rọ̀ àwa fún yín lésì ìtì mélòó lẹ tí ì rí ẹ ṣe bẹ̀rẹ̀ ni so ti tó pa máìkì mi mo mọ̀ pé kíní ó le fún yín láti ṣe tèmi abẹ́ka ni ibi tí Muhammadu ti bá òkú sùn so ìwọ àfáà tó bá ní pé bóyá o gbọ́rí àbò gbọ́rí bóyá o gbọ́ ò fẹ́ sọ síta àwa fẹ́ sọ síta lẹ́nu Muhammadu ó bá òkú sùn so a máa ka bẹ̀yẹn jáde lẹ́nu torí mo ti ń sọ máa ń fẹnu sọ àwọn èèyàn wò pé àṣọ lè rí Muhammadu ó bá òkú sùn ó ní òkú yẹn òun tẹ aṣọ òun lé lára òun bá sùn torí òun fẹ́ kí iná kó jẹ́ ìyà iná àpáàdì Kùránì kan dẹ̀ ti sọ mí kan pé èèyàn kan ò lè bẹ̀bẹ̀ fún yàn kan láì má lè wọ̀nà torí Muhammadu kan náà ó bẹ̀bẹ̀ fún ìyá ẹ̀ pé kí Allah jẹ́ kí ìyá òun máa wọ̀nà Allah lóhun ọ̀gbọ́ bàbá ìyá Muhammadu àti ìyá òun àánú náà so ẹni tí Muhammadu bá sùn yẹn Fatima àmà kà jáde lẹ́nu Muhammadu bá òkú sùn ìwọ tó bá nírọ́ ni wá kó wá gbọ́ a máa fún ẹ lẹ́rìí ẹ̀ ṣé lóòótọ́ ni ṣé rí ẹni yẹn lẹ wá ń pè léyàn rere lẹ wá ń pè láṣíwájú yín kí ló mú Muhammadu lọ bá òkú sùn ẹ máa wá sọ díẹ̀ fún wa kẹ́ lè mọ̀ pé àwa o ìwọ tó bá dárúkọ wa máa dárúkọ ẹ bà wá lápọnlé alọ́wọ̀n àgbàlagbà tó lè sọ fún wa pé àtẹni báyìí bá ní òun bá wa jà mọ́ ká má bàjá fine bọ̀ tó bá wà tá tó bá pè wá máa pè ẹ́ kò jù bẹ́ẹ̀ lọ́wọ́ tá wà ń sìn 50-50 àwọn òun ṣe ọmọ mèrí tó ń bá gbàrún létí ọ̀tún kọ́kọ́ tó sì sí àwọn òsì yẹn mọ́ sùúrù tọ́wọ̀n bàbá wa ní àtọmọlúàbí yẹn là ń lò láti jọ yìí àmọ́ ní season tá wà yìí tó bá sọ a máa sọ fún ẹ bí padà ní time kò sákòókò so Muhammadu ó bá òkú sùn topic tàbí sọ lé ní nìyá de máa sọ àwọn míì lè lórí so ẹni tó bá lọ́rọ̀ sọ ẹ lè ṣí mic ẹ ṣe gbogbo rẹ̀. ìkéde pàtàkì tí ẹnìkankan kò sanwó fún gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ lórí àkọ́bí ọlọ́ba programu yìí àti olówó èkó ms baba ìkéde tó ń kéde fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kéde o wọ́n sì ń ṣe àyẹ̀wò lọ́wọ́ ni wọ́n ṣe rìázà ẹ mọ̀ kéèyàn fẹ́ kọ fíìmù síta ṣe mọ̀ pé wọ́n máa ṣe rìázà kó tó lè wọ location fíìmù so wọ́n sì ń ṣe rìázà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ya fíìmù
a kò tí bẹ̀rẹ̀ sí ní ya àwòrán. Tá bá ti bẹ̀rẹ̀ sí ní ya àwòrán, ó máa sú yín, ó máa rẹ̀ yín. Kò wá ní sú àwa, kò dẹ̀ ní rí àwa. Allah ló máa give give up up. Allah ló máa give up Mo àṣà lérò bóyá ẹ̀ ń gbọ́ abẹ́ tí ì gbọ́. Because àwọn kan wà tí wọn ò tí ì sọ ọ̀rọ̀ síta àsàmàrégè rárá. wọn ìgbà Tó lẹ́nu sì kí wà aláya àlá lábẹ́lẹ̀, tó sì ń wò yín ràn. àsàmàrégè Ẹ kàn lè àlá máa gbóhùn díẹ̀díẹ̀. Fíìmù sì pọ̀ gan wájú o, sísìn fíìmù ṣe ni o. Èmi wá ń bẹ̀yìn lẹ́bẹ̀ kan ní kéde tèmi tó wá ń kéde báyìí sí ni wípé ẹ jọ̀wọ́ ẹ ti ń bú àwọn igba rúmọlẹ̀ ilẹ̀ Yorùbá. Ó ti lé ní 200 years, ṣùgbọ́n kémi sọ pé 200 years. Ẹ jọ̀wọ́ torí ti Elédùmarè. Ẹ kàn tiẹ̀ fún àwa ní ọdún 5 péré kákọ̀ tiẹ̀ fi ṣe rìázà fíìmù wa. Fíìmù tá a fẹ́ yà, ẹ kàn fún wa lọ́dún 5 péré ká fi ṣe rìázà ẹ̀. And olówó Èkó, ẹ jọ̀ọ́ èmi fẹ́ bẹ̀bẹ̀ kan lálẹ́ yìí báyìí. Ẹ má rẹ́rìn tá a máa fi parí iṣó yìí torí ẹ̀rín yẹn máa ran ẹ̀rín. Mo kàn máa ń rẹ́rìn bí ìbáyìí bí aṣèré ni. Elédùmarè ò ní jẹ́ aṣèré. Ẹ jọ̀ọ́ ẹ má rẹ́rìn lé mi. ríyàn kan ìyá alájẹ gbogbo ilé ẹ má bínú tẹ bá ríyàn kan tó bá sọ fún yín pé ìdí táwọn ṣe ń sọ̀rọ̀ nípa Allah yẹn ẹ bi wọ́n pé nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ nílẹ̀ wa ń gbà yẹn wọgbọ́n tó lò tó bá ti sọ̀rọ̀ nípa òrìṣà kan àbí rúmọlẹ̀ wa kan wọ́n wá sọ pé ẹ rí pé àwọn rúmọlẹ̀ yẹn wọ́n lẹ́nu wọn lè sọ̀rọ̀ ni ẹ pé wọ́n lójú wọn lè ríran ni ṣebí Allah náà lẹ́nu ń sìn ẹ jẹ́ ká Allah sọ̀rọ̀ fúnra ẹ̀ tó bá bí ìyá Allah dá Kùránì tó sọ̀rọ̀ fún wa láti tó bá ìgbà tó bí ìyá sọ̀rọ̀ Allah síta. dá ń sìn kó wá sọ̀rọ̀ bá ṣe ń bú ń sìn tó bá bí ìyá Muhammadu dá kó sọ̀rọ̀ ṣèbá Allah lójú ṣó lè fi ríran tá Allah bá lẹ́nu tó fi sọ̀rọ̀ kọ́ bí ìyá ìdá kó sọ̀rọ̀ ń sìn kí wá dédé tó jẹ́ pé yẹn àfa lẹ wá ń gbẹnu Allah sọ̀rọ̀ ń sìn ṣèbá wà tí ń bú Allah ẹ fa wá àtàlà lẹ́nà kí wá dédé tẹ̀yìn náà wá ń ké ń sìn ṣe rí wọn bàbá tiwa tó fi yín lẹ́yìn gbà yẹn tọ́wọ́ sọ̀rọ̀ kan ṣe rí wọn kí ló ṣẹlẹ̀ bọ̀ nísìn tọ́ọ̀nù tiwa ni na turn by turn àwa náà fẹ́ gbé ìyá Allah àti bàbá Allah ṣe pé àti Muhammadu ẹ jẹ́ kí Allah fẹnu ẹ̀ sọ̀rọ̀ tó bá lẹ́nu ẹ rí pa Allah ṣe gidi Mẹ́kà lásán ni tí ó lè sọ̀rọ̀ ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran ibo làlá wà nígbà tí májèlé pa Muhammadu so ẹ ṣe bẹ̀rẹ̀ ni ẹ ra ẹgbọ́n sókè. Mo lérò bí ẹ ń gbọ́ rìázà lẹ ṣe ń wòran ẹ kọjọ ẹ fún àwa ní ọdún 5 péré káwa fi ṣe rìázà tiwa àti ìbẹ̀rẹ̀ sí ní ya fíìmù ẹ̀yin tí ń ṣe bọ̀ báyìí ṣe for the past 200 years bọ̀ ẹ fún àwa lọ́dún 5 péré ọdún 5 ni ó. ọdún 5 kí ló fẹ́ fún ẹ ṣògùn owó ni forever ni ẹ má ṣe pé ṣògùn fẹ́ kú lọ́dún 5 ni sọkúsọ wo ló ń sọ lẹ́nu yìí. káwa kọ́ fi ṣe rìázà ni àwọn ò tí ì ya fíìmù a kàn ń ṣe rìázà lọ́wọ́ ni àwọn ti ya fíìmù tí wọn for the past 200 years lọ ti ya fíìmù bọ̀ àwọn akọ́fẹ́ ṣe rìázà torí tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ya fíìmù tiwa season film ni tí ò lópin rìázà ní gbogbo eléyìí kátẹ́gùn yẹn sì máa fẹ́ sí wọn létí kó máa fẹ́ sí wọn lọ́pọlọ because àti ìṣe pé ọdún kan báyìí sìn yìí wọ́n ti ń jó bèlèbèlè kiri ilẹ̀ gbéwé ojú omi wọ́n dẹ̀ máa jókòó ní ẹ gbọ́dọ̀ máa fi jẹ́jẹ́ àti pẹ̀lẹ́ sùúrù sọ fún wọn kó lè máa wọ̀ wọ́n létí ó lè máa wọ̀ wọ́n lákínyẹmí ara ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn a ṣe ń ṣe rìázà ni ó a kò tí ì bẹ̀rẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ so kẹ́ máa lọ dé mi tẹ́ bá ti ń dé o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn kẹ́ máa ṣe kalẹ̀ a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o. yà ẹ ṣe mo kí gbogbo ilé àbọrúbọ yìí ẹ̀yẹ́ kèmí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi pẹ̀lú òwe kan péré so ó ṣeé ṣe kí àwọn èèyàn ti gbọ́ òwe yìí kó ti ṣe díẹ̀ àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni bá ja olè lẹ́ẹ̀kan tó bá da aṣọ àrán bora aṣọ olè ló ṣe kí ni o aṣọ olè ló dàbora aṣọ olè ló dàbora so òwe yẹn mọ̀ pé a ti yé ẹ̀yin àgbà tó rán ní ọbẹ̀ kì í mì ẹ wá ṣe tó tó ṣe bí òwe fún àwọn àgbà. ìyá tó ṣe bí òwe ìyẹn ló dífá fún. bá wa sókè padà ó dà ní nẹ́tíwọ̀kì wọn ni. nẹ́tíwọ̀kì ìyẹn ló dífá fún pátákópa tí Muhammadu jí. bẹ́ẹ̀ tó Muhammadu tọ́dẹ̀ tó sin mọ̀ ìyẹn ló dífá fún Muhammadu jalè. mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ rẹ́rìn bílẹ̀ ni kò jí pátákópa ó láwọ̀ ọmọ ni o. ẹgbẹ́ àbá olówó èkó máa rẹ́rìn o ó láwọ̀ ọmọ ni o ẹ gbọ́dọ̀ rẹ́rìn o. kó máa rẹ́rìn láéláé bí máa ra ìtiwọn ni wọ́n máa rẹ́rìn. ẹ ti gbàlejò mílẹ̀ ní ilé yẹn o tí mo ti fi lè wà lókè yẹn ti gbàlejò a máa fẹ́ ní túbí ẹ̀ka nìyẹn a máa fẹ́ ní pọ́tébù. nǹkan tí mo tún fẹ́ sọ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan kẹ́ ẹ mọ̀ dáadáa kẹ́ ẹ dẹ̀ mọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ trick táwọn àáfàá yìí lò
ẹ rí pé bá a ṣe ń ka gbogbo kínní tá a bá kọ̀ tiẹ̀ tá a bá post wọ́n máa ń lọ comment àbí káwọn kan máa ṣe fídíò wípé nǹkan tá à ń tú yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Now ẹ̀yin èèyàn wa bá ṣe ń ka àwọn kinní yẹn tá a dẹ̀ ń fún yín ní references fúnra ara yín ẹ lọ máa ṣẹ́ẹ̀kì ẹ̀. Èmi àti yín mọ̀ pé ayé ti lu jára, anything ẹ lè gbé ní èdè lásán ní Arabic. Ṣé rí gbogbo kinní tó máa ń sọ pé ó ní lúgà kan tó máa fi tú, ó ní kinní kan tó máa fi tú. Irọ́ ẹ̀tàn lásán ni, ọ̀nà àti ṣe máa dàrú lásán ni. Wọ́n fẹ́ sọ dúdú di funfun mọ́ yín lọ́wọ́ ni. Kò sí èdè kan tẹ́ ẹ bá gbé láti Arabic, you can translate it to English, you can translate it to Japanese, you can translate it to Chinese, anything. Àmọ́ àwọn tiwa yìí, àwọn àáfàá tiwa nílẹ̀ Yorùbá yìí, nǹkan tó fà á kò ju pé torí wípé wọ́n ti commercialize kinní yẹn. Ibẹ̀ ni wọ́n ti ń jẹ, wọn ò dẹ̀ fẹ́. Mo mọ̀ pé kinní yẹn máa le díẹ̀, but òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ nìyẹn. Irọ́ pátá ni pé kinní kan lè máa fi tú. There is English translation, there is Yoruba translation. Ẹ lọ kà á fúnra ara yín. Ibi tí wọ́n bá ti ní kán pa wọ́n ló wà níbẹ̀, kò sí pé kán bá wọn jà. Ibi tí wọ́n bá ti ní kán bá wọn jà ló wà níbẹ̀. Torí a ti rí oríṣiríṣi tó máa ní nǹkan táwọn ọmọ yẹn ń kà, rí wọ́n ṣe ń tu àwọn aláìmọ̀ kan wọn nímọ̀. O need láti nímọ̀ kan láti translate èdè. This thing is documented, it's written down. Ó ti wà ní English, ó wà ní Arabic, ó wà ní Yorùbá, ó wà ní any other language. Tó bá fẹ́ rú yín lójú, ẹ lè mú verse yẹn, kẹ́ ẹ ní kó gbé verse yẹn fún yín ní another language, either French language, bóyá French. Tó bá ti gbé wá ní French, kẹ́ ẹ wá lọ translate láti French yẹn sí English, the same meaning náà ló máa fún yín. So wọ́n kàn ń parọ́ ọ̀nà àti má jẹ́ kí ẹ já òun ni wọ́n ń ṣe. Àmọ́ àwa máa já yín torí wọ́n ní kokoko báyìí là ń rán fa adití. Gbogbo nǹkan tá a jẹ́ ń sọ confam ni, àpáàtì wèrè kò sí rọ́ ń bẹ̀. Tẹ́ ẹ bá lọ yiri ẹ̀wù ẹ máa bá ń bẹ̀. So nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ tún máa gbọ́ oríṣi, ẹ máa gbá àwọn míì tẹ́ ẹ tún gbọ́ rí, ẹ máa gbọ́ léni. Àwọn ìta àjẹ́ tí ń sọ náà, ẹ̀yin náà lọ bí wọ́n ní ìbéèrè kí ló wà níbí. Okay, àyà yìí tó fi sọ̀ kalẹ̀, kí ló dé tó fi sọ̀ kalẹ̀? Tó bá sọ pé àyà kan ti wá, ó ti pa àyà yẹn rẹ́, ẹ bí wọ́n, ẹni kan fún yín ní àyà tó pa àyà yẹn rẹ́. Kán dẹ̀ sọ nínú àyà yẹn pé okay o, àyà yìí o, òun ló pa Quran kinní kan ló pa rẹ́ o. Àti pé tó bá pa àyà kan rẹ́, tó bá pa àyà kan rẹ́, kí ni àyà àti bí yẹn tó kí ló ṣe nínú ìwé yẹn? So ìwé ìtàn lásán ni Quran. Ìwọ tó bá ń ka Quran tó pa àwọn àfáà tó ń kà fún ẹ tó wá ń ṣàmì, ẹ̀tànjẹ lásán ni o. Ni mo lè sọ pé ẹ jẹ́ ká jí ká mọ nǹkan tá à ń ṣe o. So bí ó ṣe jẹ́ nìyẹn for now. Ẹ bá wa power tap. Àná yẹn ó nẹgba díẹ̀, mo jẹ́ ń wo bí over 600. Mo ní wọ́n ti wọlé wálé ni. Ẹ wọlé wá o. Àkànbí tí bí yẹn kí ló ṣẹlẹ̀ àti ìrìn gbòòrò ni èmi ti ń kọ̀ sí tọ́lọ́ tèmi náà. Ìyẹn a lè rí kọ́ọ̀tì náà, ẹ mọ̀ pé wọ́n report yà níjọ́ ẹ̀. Damn. So that only Facebook ló wà. ms èèyàn là ń pè àpèrò tó ń pè wọn bí kọ̀ǹdọ́tọ̀ yìí, kí ló dé? bàbá bí kíní yẹn ṣe ń ẹ́ńtà yẹn. no èèyàn la fẹ́ àférò. ẹ jẹ́ ká. a máa fún yín lẹ́rìí ẹ̀. So òun ni tẹ́ bá wojú screen mi. Ó ní narrated by Ibn Abbas. Sọ wípé. Hi, Mohammed, put on her my shirt. Muhammad mú aṣọ ẹ̀ ó lọ dálé obìnrin kan tá ń pè ní Fatima. Obìnrin yẹn ti kú nínú sàárè. That she may wear the clothes of heaven. Pé kó lè wọ aṣọ yẹn kó jẹ́ aṣọ tó máa wọ̀ lálùjọ náà. And I slept with her in her coffin grave. Ṣé ẹ gbọ́, Muhammad wá lọ bá obìnrin yẹn sùn nínú sàárè ẹ̀. Muhammad wá ń bá obìnrin yẹn sùn. Ó wá ń kó bá sùn fún. That I may lessen the pressure of the grave. Ṣé ẹ gbọ́, pé òun máa lè bá dẹ̀ kò ní lè jẹ ìyanu sàárè. Ó wá lọ ń bá obìnrin yẹn sùn. Muhammad báyé jẹ́ o. He was the best
of Allah's creatures to me after Abu Talib. Ayé Muhammadu ti bàjẹ́. Muhammadu wá sọ pé nǹkan tó dáa tóun ṣe yìí á lè gbálẹ̀ lọ́dọ̀ Allah. Ṣé páyé Muhammadu ti bàjẹ́ ó lọ bá òkú sùn. The prophet Ẹ máa gbọ́ ẹ̀rín gbogbo aburú Muhammadu la máa fún yín. The prophet was referring to Fatima, the mother of Ali. So Muhammadu wá ṣà ń ṣe nípa obìnrin tó bá sùn yẹn là ń pè ní Fatima ìyá Ali. Now Demetrius explained, èèyàn kan wá ṣàlàyé. Ọkùnrin kan tán pè mẹ́tò ó ṣàlàyé wípé. The Arabic word used here for slept is idtajat. Lárúbáwá èdè Lárúbáwá tí wọ́n lò ń bí ni wọ́n pè ní tajat. Ó mì ní pé báṣùn fọlẹ́nu and literally lábẹ́ means ó lay ṣà down báṣùn with ṣá her. dóbòdóbò ẹ má bínú gbogbo lé. It is often used to mean lay down to have sex. So ọkùnrin yẹn ń ṣàlàyé pé èdè Lárúbáwá tó ń sọ yẹn ni pé ó túmọ̀ sí pé kó báyàn sùn kó nàyàn gbalaja kó da dùbúlẹ̀ kó fún ní tọ́ṣì ọ̀tọ̀. Muhammad is understood as saying that because he slept with her, she has become like a wife to him. She has become like a wife to him. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ bí nǹkan bá kan sí òun. Ó yà dàbí ìyàwó òun. Wife, okay. Ó ló jẹ́ bóun ṣe bá sùn ó jẹ́ bí aya. So she will be considered like the mother of the believers. Okay, ó ní tó bá dé àlùjọ náà pé wọ́n máa fi bí ìyá àwọn Muslim. Ọkọ ló fi gba stamp visa ọ̀run. Now, this will supposedly prevent her from being tormented in the grave. Wọ́n ní eléyìí ló máa kó yọ nínú ìyanu sàárè kò ní lè jìyà. Since Muslims believe that as people wait for the judgment day, wọ́n ní nígbà tí àwọn Mùsùlùmí ti gbàgbọ́ pé ọjọ́ ìdájọ́ wà pọ́n máa dúró de ọjọ́ ìdájọ́. They will be tormented in the grave. Wọ́n ní ìjìyà máa wà fún wọn bí ìnira nínú sàárè. So reduce the pressure here means that the torment won't be as much because she is now a mother of the believers. Ó ní òun bá dín ìjìyà yẹn kù torí pé ó ti di ìyá àwọn Mùsùlùmí. Bó ṣe bá a sùn after Muhammad slept with her and consummated the union. Lẹ́yìn tí Muhammadu bá arábìnrin yẹn sùn tó ṣàṣe gbogbo ẹ̀ pọ̀. So ẹni tí ó bá mọ̀ tí ó bá gbọ́ bẹ́ẹ̀ rí Muhammadu bá obìnrin kan tá à ń pè ní Fatima ìyá Ali Muhammadu bá sùn nínú sàárè. So ẹni tí wọ́n bá ń sọ fún yín nípa Muhammadu yẹn ẹ máa béèrè lọ́wọ́ wọn. Ẹ̀wọ̀n náà nínú sàárè òun náà ní sàárè ni. So tẹ́ bá sọ̀rọ̀ Muhammadu yìí kò ń ṣèyàn dáadáa ẹni burúkú ayé àtọ̀run ni. So nǹkan tá a kà yìí ẹ lè rí kánú Kanz Al-Humal tẹ́ bá tẹ̀ sí Google tàbí tẹ́ bá ra ìwé yẹn ẹ máa rí The Treasure of Deeds only by Ali bin Hussein. So only it was published by Muassasa Al-Risal, Beirut, 1989, volume 13, pages 609 to 610. So hadith number 37609 to 37611. So fún ẹni tí ò bá mọ̀ Muhammadu kan náà ó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó bá ọmọdé obìnrin sùn ó bá ọkùnrin ọmọ kékeré azan sùn. Aburú tí Muhammadu ti ṣe ní ayé ìyá àti ìmọ̀ gbogbo ìwo ni Muhammadu máa ń tó kó bọ̀. Tí Muhammadu bá rí kọ́ọ̀pù tẹ́ dì í mú ó máa tó bá ti rí ìwo kọ́ọ̀pù yẹn ó máa tó kó bọ̀. Tí Muhammadu bá rí ìwo ẹṣin ó máa tó kó bọ̀. Kò sí nǹkan tí Muhammadu lè tó kó bọ̀. So ẹni tó wá ń sọ pé Muhammadu yìí àwòkọ́ṣe rere ni rere wo ni bọ̀bọ̀ yìí. Ẹni tó wá ń sọ pé Muhammadu yìí àwòkọ́ṣe rere ni rere wo ni bọ̀bọ̀ yìí ṣe dáadáa wo ni bọ̀bọ̀ yìí ṣe. Àti ìrì dáadáa tí Muhammadu ṣe lájọ́ láti mọ Muhammadu kò sí nǹkan tí Muhammadu lè bá sùn ó ṣe é débi pé ìyàwó ọmọ ẹ̀ wọ́n wá padà lọ́mọ tó gbàtọ́ ọmọ tó gbàtọ́ tó sì ń pè lórúkọ ẹ̀ ó gba ìyàwó ẹ̀ náà ó bá sùn. Ta ni Muhammadu lè bá sùn kò sí. Muhammadu níyàwó 9 ó tún padà tún wá mú lára ọmọ ọ̀dọ̀ ẹ̀ ó tún ń bá sùn ìyàwó ẹ̀ pé wọ́n ka mọ́ bẹ́ẹ̀ ó wá padà ní kó má bínú ìgbà tó máa padà lọ bá wọn ó wá ní Allah ti sọ áyà kalẹ̀ pé ẹ̀tọ́ ni fún kóun ṣe. Ẹ̀yin náà wo ẹni tí Muhammadu yìí jẹ́ lálẹ́ ọjọ́ kan Muhammadu kan náà ó máa bá èèyàn 9 sùn. Mo bàbá àwọn kọ́lọ̀ máa jẹ̀yẹn náà kàn ya bẹ̀ nítorí bá ṣe ń sọ aburú tí bọ̀bọ̀ yẹn ṣe. Only Ali said. Ali wípé. When Fatima bin Asad bin Hashim who raised the prophet died. Nígbà tí kí ló kọ ẹni yẹn.
Fatima náà Okay, ni. nígbà tí Fatima tó tọ́ àlè ìyá àlè tó kú. He prayed upon her in his shirt. Ó gbàdúrà fún sínú aṣọ rẹ̀. Sínú aṣọ. And he praised Allah upon her 70 times. Ó dẹ̀ gbàdúrà sí Allah ní ìgbà 70. And he went into her in her grave. Ó dẹ̀ lọ sínú ìsà òkú, ó bẹ̀ ló ti lọ kó bá sùn fún Fatima. Only he did this at her grave by day and by night. Ó bá sùn ní ojúmọmọ, ó tún lọ bá sùn lálẹ́. Muhammadu yìí. Two times. Ó dà pé wọ́n ajá gbébi ọmọ Muhammadu o. Morning and night. Oh God. Bóyá máa ń bá wọn ìyàwó ẹ̀ náà sùn náà nìyẹn náà. Muhammadu yẹn yàwó ilé gan. ayé bẹ́ẹ̀ bò ni. Ayé Muhammadu ti bàjẹ́, ayé Muhammadu ti bàjẹ́. Wọ́n ti débi fẹ́ sọ ni pé gbogbo létà ń gbọ́ wa. Ẹ̀yin náà ẹ̀ gbọ́ nǹkan tá à ń kà nípa Muhammadu. Tá bá sọ̀rọ̀ ń sìn wá ní à ń bu. Ṣé ẹni yìí sọ yẹ kéèyàn bu àbí ò yẹ? Àwọn tó lọ ń gé orí òkú tí àwọn ọlọ́pàá ń tì wọ́n mọ́lé tó ń rán wọn lọ sẹ́wọ̀n. They are better than Muhammadu. Àwọn tó lọ ń gé orí òkú. Ẹ̀yin náà ẹ̀ gbọ́ nǹkan tá à ń kà nípa Muhammadu. Tá bá sọ̀rọ̀ ń sìn wá ní à ń bu. Ṣé ẹni yìí sọ yẹ kéèyàn bu àbí ò yẹ? Àwọn tó lọ ń gé orí òkú tí àwọn ọlọ́pàá ń tì wọ́n mọ́lé tó ń rán wọn lọ sẹ́wọ̀n. They are better than Muhammadu. Àwọn tó lọ ń gé orí òkú wọ́n bẹ́tà ju Muhammadu lọ. Báwo nìyẹn ṣe máa rí òkú tó ti kú kó dẹ̀ máa bá sùn 2 times in a day? Ó bá sùn láàárọ̀, ó tún bá sùn lálẹ́. Ẹ̀dẹ̀ pẹ̀lú ẹnìyẹn ló jíṣẹ́. Ẹ jí ká ru ọpọlọ náà. Ẹ jí ká jọ ronú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Òkú tó ti kú tí ordinary body Muhammadu dẹ̀ ń bá sùn. Bọ̀bọ̀ yìí èmi ọmọ ọkọ tó fẹ́ sọ nípa ẹ̀ mọ́ báyìí ojú sú mi o. Ọlọ́bọ̀kú sùn. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ bọ́lọ̀ bọ́kú sùn o. Torí òpó ẹ̀sìn ìsìláàmù ni. Lẹ́yìn náà mo bọ́kú sùn. Ẹ mọ lọ gbé sẹ́mẹ́ntírì. Òkú obìnrin bá ti kó wá báyẹn kọ́kọ́ bá a sùn náà. Àkọsílẹ̀ bàbá wọn ni ó gbọ́dọ̀ tẹ̀lé. Ṣé ẹ̀sìn tẹ́ ní ká máa ṣe lélẹ́yìn? Ẹni tẹ́ fẹ́ ká fi wà jọ lélẹ́yìn? Ẹni tẹ́ fẹ́ ká tẹ̀lé lélẹ́yìn? Asin wàdúwé 1 mílíọ̀n ló ń fojoojúmọ́ ké. Yasin. Ìyẹn ò nítumọ̀ Yasin. Okay, ó nítumọ̀ Yasin. Okay. By the Quran rich in wisdom. Ní Kùránì wọ́n ní ó kún nípa ìmọ̀. You, O prophet, are truly one of the messengers. Ìwọ Muhammadu lóòótọ́ ló jẹ́ kan náà wọn òjíṣẹ́ o. Upon the straight path. Nípa ọ̀nà tó tọ́. This is a revelation from the Almighty, most merciful. Èyí ni ìṣípayá tí ó wá látọ̀dọ̀ Allah tó láàánú jù. So that you may warn a people whose forefathers were not warned. Wàá lè kìlọ̀ fún àwọn èèyàn tí bàbá wọn tí wọ́n gba ìkìlọ̀. And so are heedless. A lè jẹ́ kó gbọ́. Àwọn ní àfọnúfọ́ra sì ni wọ́n. The decree of torment has already been justified against most of them. Nípa ìjìyà ìdájọ́ ti kọjá fún ọ̀pọ̀lọpọ̀ wọn. For they will never believe. Torí wọn ò ní gbàgbọ́. It is as if we have put shackles around their necks. Ó dàbí ìgbà láti gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́rùn. Upon their chins. Nípa ti ojúkun wọn. So their heads are forced up. Orí wọn ó ti dọ̀tá. Yóò dẹ̀ ti kú dẹ̀. Orí wọn ti wà lókè. Olúwa. And have placed a barrier before them. Wọ́n ní wọ́n ti ṣáàdá bàríà sí wọn lágbádá. And a barrier behind them. Wọ́n ṣáà ti fi ìdíwọ́ náà sí wọn lágbègbè. And cover them all up so they fail to see the truth. Wọ́n ti bò wọ́n kọ́ ṣìnà kọ́ lè má rò tọ́. It is the same whether you want them or not.
Bákan náà ni ebi yóò kìlọ̀ fún wọn àbó kìlọ̀ fún wọn. they will never believe. Wọn ò ní gbàgbọ́. You can only warn those who follow the reminder Ó kàn lè ṣìkìlọ̀ fún àwọn tí wọ́n rántí nípa ìrántí and are in awe of the most compassionate without seeing him. àti àwọn tó gbọ́ràn láì rí. So give them good news of forgiveness and honorable reward. Fún wọn ní ìròyìn rere àti ìdáríjì àti iyì. It Àmì is, iyì ẹ̀yẹ. it is certainly we who resurrect the dead Ó ní dájúdájú àwọn ni àwọn táwọn máa ń jí òkú dìde. and write what they send forth Táwọn dẹ̀ kọ nǹkan tí wọ́n rán wọn and what they leave behind. àti nǹkan tí wọ́n fi lẹ̀ sẹ́yìn. Everything is listed by us in a perfect record. Gbogbo ẹ̀ ni àwọn ti kọ sí àkọọ́lẹ̀ ló wà lákọọ́lẹ̀. Give them an example, O prophet. Fún wọn ní àpẹẹrẹ ìwọ Muhammadu. O prophet of people, of the people resident of town. Nípa àwọn èèyàn tí wọ́n ń gbé ní agbègbè ìlú When yìí. the messengers came to them. Nígbà tí iṣẹ́ ìránṣẹ́ ìdọ́dọ̀ Ibi wọn. ìsìn àwọn Mẹ́kà, àwọn ará Mẹ́kà náà ló ń bá wí kò kàn anybody. We sent them 2 messengers, A rán òjíṣẹ́ méjì sí wọn. but they rejected both. Wọ́n kọ òjíṣẹ́ méjèèjì náà. So we reinforced the 2 with a third, A tún rán ẹ̀kejì dé orí ẹ̀kẹta sí wọn and they declared, tí wọ́n tó fi gbà. we have indeed been sent to you as a messengers. A ti rán wọn sí ẹ gẹ́gẹ́ bí òjíṣẹ́. The people replied, Àwọn èèyàn fèsì pé you are only humans like us, èèyàn bíi tiwa ló jẹ́ ìwọ Muhammadu. and the most compassionate has not revealed anything. Àwọn tó jòótọ́ wọn dẹ̀ tí ìfihàn kan hàn sí wa. You are simply lying. Irọ́ ló kàn ń pa fún wa. The messengers responded, Muhammadu fún wọn lésì pé our Lord knows that we have truly been sent to you, Muhammadu ní Allah mọ̀ lóòótọ́ pé wọ́n rán òun sí yín ni. and our duty is only to deliver the message clearly. Ó níṣẹ́ òun dẹ̀ ní kóun jíṣẹ́ tó wọ́n fi rán òun fún yín The dáadáa. people replied, Àwọn èèyàn fèsì pé we definitely see you as a bad omen for us. wọ́n náà rí Muhammadu bíi àpẹẹrẹ burúkú. If you do not desist, Tí ò bá dẹ̀yìn lẹ́yìn wa we wọ will Muhammadu, certainly stone you to death, a máa lẹ̀ ẹ́ lóko pa màá ni. and you will be touched with a painful punishment from A máa us. fi ìjìyà burúkú kàn ẹ́. The messenger said, Muhammadu wípé your bad omen lies within yourselves. Muhammadu sọ fún wọn pé aburú yín wà pẹ̀lú yín, ó ń gbénu yín. Are you saying this because you are reminded of the truth? Ṣé ẹ̀ ń sọ eléyìí nítorí pé mo rán yín létí òótọ́? In fact, you are a transgressing people. Bóun ṣe rí yín yìí ẹ ti ń kọjá àyè yín ẹ̀yin tẹ́ máa ń bínú sódì ni. Then from the farthest end of the city, Láti ibi igun ìgbẹ̀yìn ìlú, a man came ọkùnrin kan wá rushing. tó ń súré tètè bọ̀. He advised, Ó gbà wọ́n nímọ̀ràn. oh my people, Ẹ̀yin èèyàn mi, follow the messengers. ẹ tẹ̀lé òjíṣẹ́. Follow those who ask no reward of you Ẹ tẹ̀lé òjíṣẹ́ tí ò béèrè lọ́wọ́ yín pé kí ni ẹ máa fún un. and are rightly guided. Tó dẹ̀ bó máa tọ́ yín sọ́nà òtòtò And òdodo. why should I not worship the one who has originated me? Kí ló dé tí àwọn ò ní sin ẹni tó jẹ́ pòun ló dá àwọn lóòótọ́? And to whom you will be returned? Àti òun tó jẹ́ pọ̀dọ̀ ló máa padà sí. How could I take beside him other gods Kí ló dé táwọn máa mú nǹkan míì mọ́ sẹ́gbẹ̀ẹ́ Allah? whose intersection would not be of any benefit to me? Tí kò jẹ́ pé wọn ò ní èrè kankan láti ibẹ̀. Nor could they save me Ṣé if wọ́n the lè most compassionate ṣé wọ́n lè intended gba to òun have ṣé wọ́n me. lè gba òun àbí wọ́n lè ṣòun láburú? Indeed, I would then be clearly astray. Tó dẹ̀ jẹ́ pé ó máa kàn ṣì wọ́n lọ́nà ni. I do believe in your Lord, Òun gbàgbọ́ nínú Allah. so listen to me. Ẹ gbọ́ràn sí mi lẹ́nu. But they unlived him. Wọ́n dẹ̀ pa á. Then he was told by the angels, Ó sọ fún pé àwọn màláíkà ló sọ fún. enter paradise. Ẹ wọnú àlùjọ náà. He said, Ó wí pé if only my people knew tó bá jẹ́ pé àwọn èèyàn òun mọ̀ ni of how my Lord has forgiven me bí Allah ṣe dáríjì òun and made me one of the honorable. tó dẹ̀ ṣòun nìkan
tó dẹ̀ ṣòun nìkan nú àwọn ẹni We ẹ̀yẹ. did not send any soldiers from the heavens against his people after his death, A rán ológun kan sí yín o láti ọ̀run lẹ́yìn ìgbà tí ó kú tán. nor did we need to. Ṣé ó yẹ ká rán ni? And it took was one mighty blast. Ó ná They wa were ó kàn ná wa ní extinguished at nǹkan ẹyẹ kan once. láti jẹ́ kẹ́ laná gbà o. Oh, pity such beings. Ó ṣe mí láàánú fẹ̀yìn ọmọ ènìyàn. No messenger ever came to them without being mocked. Kò sí òjíṣẹ́ tó wá bá yín tí ẹ fi ṣe yẹ̀yẹ́ o. Have the deniers not considered how many peoples we destroyed before them? Ẹ̀yin aláìnígbàgbọ́ ṣé ẹ ti gbàgbé èèyàn tí wọ́n parun tó di pó kàn yín ni, Who never came back to life again? tí wọ́n padà wá sáyé mọ́. Yet they will be brought before us. Tó dẹ̀ jẹ́ pé wọ́n máa kó wọn wá sọ́dọ̀ wa. There is a sign for them in the dead hearts. Àpẹẹrẹ wà fún wọn o, àwọn òkú nínú ayé. We give it life, Tá a máa fún ní ẹ̀mí. producing grain from it for them to eat. Tá a máa fún wọn ní nǹkan tí wọ́n máa jẹ ohun ọ̀gbìn. And we have placed it in the garden of palm trees and grapevines, Tí a dẹ̀ ti fi wọ́n sínú ọgbà tó máa ní èso igi ọ̀pẹ. and caused spring to gush forth in it. Ok, ó lànà gbà ọ́ ibi láti ní kò ná wọn ní nǹkan kan láti gbiná lẹ́ẹ̀kan náà. So that they may eat from its fruit. Nǹkan tó ń kà l'Arabic nìyẹn. Wọ́n á lè máa jẹ nínú àwọn èso yẹn o. Which they had no hand in making. Tó jẹ́ pé ọwọ́ wọn ò sí nínú bí igi ọ̀pẹ yẹn ṣe wò. Will they not then give thanks? Ṣé wọn ò ní dúpẹ́ ni? Glory be to the one who created all things in Ọpẹ́ ni pairs. fún Allah tó dá gbogbo nǹkan o. Be it what the earth produces, their genders, or what they do not know. Tó ṣe tó jẹ́ Or what they do not know. nǹkan tí ayé ṣe àbí nǹkan tí àwọn ṣe ni tí wọn ò dẹ̀ mọ̀. There is also a sign for them in the night. Àpẹẹrẹ wà fún wọn tó bá di ní alẹ́ o. We strip from it daylight. Tí a máa ya látara ẹ̀ tó bá dojú mọ́mọ́. Behold, they are in darkness. Tí a dẹ̀ dúró tó bá di inú òkùnkùn. The sun travels for its fig stamp. Òun máa ń rìnrìn àjò láti lọ ṣera rẹ̀. That is the design of the Almighty, all-knowing. Tó jẹ́ pé bá a ṣe ṣe nìyẹn nìkan àràǹbárá látọ̀dọ̀ Allah tó tóbi jù tó mọ́ jù. As for the moon, Fún ti òṣùpá náà, we have ordained precise phases for it, a ti pa láṣẹ o bó ṣe máa ṣe. until it ends up looking like an old curved palm stack. Títí tí ó fi lọ máa gbẹ̀yìn tó máa wá dàbí nǹkan tó ti pẹ́ kan tó máa dàbí ohun àbá tí wọ́n fọwọ́ ṣe rúgúdú. Òṣùpá ló ń sọ o. Ó máa dàbí àrán ọ̀pẹ tó ti pẹ́. Tó á wá lọ ṣe rúgúdú wọn ní mo tí òṣùpá bá ti lọ ń wọ̀. It is not for the sun to catch up with the moon. Kò sí fún òun kó mú òṣùpá o. Kó lé òṣùpá bá. Nor does the night outrun the day. Ṣé alẹ́ máa ń la kọjá ojúmọ́ ni? Each is traveling in an orbit of their Àwọn own. méjèèjì máa ń rìnrìn àjò lọ́nà lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Eclipse bá ṣẹlẹ̀ nǹkan. Aláwòrán tí ni pé ọ̀sán ń dòru. Another sign for them is that we carry their ancestors with Noah in the fully loaded ark. Àpẹẹrẹ míì ni pé a gbé àwọn alálẹ̀ wọn pẹ̀lú Noah sínú ọkọ̀ tó kún bámú. And created for them similar things to ride in. Tí a dẹ̀ ṣe ìmíì fún wọn tó jọra tí wọ́n dẹ̀ wá lọ. If we willed, Tó bá ń wá, we could drone them. a máa jẹ́ kí wọ́n rì. Then no one will respond to their cries, Kò sẹ́nikẹ́ni tó máa gbọ́gbe wọn o. nor will they be rescued, Ṣé wọ́n máa rí ni gbà wọ́n lẹ̀ ni? except by mercy from us, Àyàfi àánú látọ̀dọ̀ wọn Allah o. allowing them enjoyment for a little while. Tóun á jẹ́ kí wọ́n gbádùn ìgbádùn píníṣín. Still they turn away. Síbẹ̀ wọ́n yí padà. When it is said to them, Nígbà tí wọ́n sọ fún wọn,
Beware of what is ahead of you ẹ kíyèsí o nǹkan tó ń bọ̀ tó máa ṣẹlẹ̀ sí lọ́jọ́ iwájú o in the hereafter, ní tó bá di lẹ́yìn ayé yìí and what is behind you àti nǹkan tó ń bẹ lẹ́yìn yín of destroyed nations, tó máa ń pa ìlú ohun tó ń pa ayé rẹ́ so you may be shown mercy. a máa kẹlẹ̀ rí àánú o. Whenever a sign comes to them from their Lord, nígbàkigbà tí àpẹẹrẹ bá ti wá látọ̀dọ̀ Allah they turn away from it. wọ́n máa yí padà kúrò ńbẹ̀. And when it is said to them, tí wọ́n bá dẹ̀ sọ fún wọn donate from what Allah has provided for you, ẹnu Allah gbẹ ẹ fún Allah lówó lára nǹkan tí Allah ṣe fún yín. the disbeliever says to the believers, àwọn aláìgbàgbọ́ máa sọ fún wọn tó gbàgbọ́ pé àwọn muslim why should we feed those whom Allah could have fed if he wanted to? àwọn tó gbàgbọ́ ló ń sọ bẹ́ẹ̀ fún àwọn muslim kí ló dé tí àwọn máa bọ́ àwọn tó jẹ́ pé Allah ló yẹ kó bọ́ wọn tá Allah ò bá ti lè bọ́ wọn. You are clearly astray. Allah wá sọ fún wọn pé wọ́n ti ṣìnà ni o. And they ask the believers, àwọn tó gbàgbọ́ yẹn wá ń béèrè lọ́wọ́ àwọn muslim pé when will this threat come pass? báwo ni ìdúnkokò ìdúnmọ́ni ìgbà wo ló máa tó ṣẹlẹ̀. If what you say is true, tó bá jẹ́ pé nǹkan tó ń sọ wọ Allah òótọ́ ni. they must be awaiting a single blast, kọ́ dúró de bó ṣe máa dún lẹ́ẹ̀kan gbà wó. which will seize them while they are entrenched in worldly disputes. tí a máa gbá wọn mú nípa nǹkan ayé yìí tí wọ́n ṣe èméjì fún. Then they will not be able to make a last will, tó jẹ́ pé nígbà yẹn ìgbà kẹyìn ni wọn ò ní lè sọ kankan mọ́. nor can they return to their own people. tí wọn ò ní lè padà sọ́dọ̀ àwọn èèyàn wọn mọ́. The trumpet will be blown a second time. kàkà kí máa dún lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kejì nígbà kejì. Then behold, wọ́n á dúró. they will rush from the graves to their Lord. wọ́n wá máa sáré láti inú ìsà òkú wọn lọ́dọ̀ Allah wọn lọ́dọ̀ Allah. They will cry, wọ́n á máa ké. woe to us, wọ́n á máa ṣe yé Allah wọ́n á máa ké sí Allah. who has raised us up from our place of rest. Allah tó gbé wọn dìde láti ibi tí wọ́n ti ń sinmi. This must be what the most compassionate warned us of the messengers told the truth. eléyìí ni nǹkan àwọn tó gbọ́yànjú tí wọ́n ṣèkìlọ̀ fún wọn látọ̀dọ̀ òjíṣẹ́ nípa òótọ́. It will only take one blast. ó kàn máa ná wọn ní gbàù lẹ́ẹ̀kan ní Then gbàù wọ́n at ti lànà. once they will all be brought before us. tí gbàù yẹn bá dún lẹ́ẹ̀kan náà wọ́n ti dọ́dọ̀ Allah ikú ti pa wọ́n ló ń sọ yẹn o. On that day, no soul will be wronged in the least. tó bá di ọjọ́ náà kò sí ẹ̀mí tó máa jẹ̀bi nínú nǹkan tó kọ́lẹ̀. Nor will you be rewarded except for what you used to do. ṣé wọ́n máa gba èrè nǹkan tí wọ́n ń ṣe ni. Indeed, on the day the residents of paradise will be busy enjoying themselves. tó bá di ọjọ́ náà ọjọ́ kẹyìn nínú àlùjọ náà paradise àwọn èèyàn á máa gbádùn ara wọn. Mama Dobulo. falala. They are there. They and their spouses will be in cool shade. àwọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀lẹ́ wọn wọ́n á máa gbádùn ní abẹ́ ìbòjì. Reclining on canopied coaches. àwọn àtàwọn ọmọ ẹ̀lẹ́ wọn á máa gbádùn ní abẹ́ ìbòjì. Táwọn èèyàn bá ronú yẹ kán mọ̀ pé wọ́n á máa jayé lọ. ó yẹ káwọn èèyàn mọ̀ pé ilé ayé gangan ni àlùjọ náà yìí wà. wọ́n ti gan wọn ní canopy wà lọ́rùn. ayé àlá ti ta. There they will have fruit and whatever they desire. wọ́n máa ní èso níbẹ̀ àti gbogbo nǹkan tí wọ́n bá fẹ́. And peace will be there, greeting from the merciful Lord. wọ́n máa ní ìrọ̀rùn tó jẹ́ pé Allah wa máa kí wọn. Then the disbelievers will be told. àwọn tí wọ́n ń ṣe Muslim tí wọ́n gbàgbọ́ wọ́n á máa sọ pé. Step away from the believers these days. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn Muslim ẹ̀yin tẹ́ ẹ burú yìí. Did I not command you? ṣé wọn pa yín láṣẹ. O children of Adam. ẹ̀yin ọmọ adáríhun ẹ̀yin ọmọ Ádámọ̀. Not to follow Satan. tí wọ́n sọ fún yín pé kẹ́ má tẹ̀lé ṣàìtàn ìyẹn For Sátánì. he is truly your sworn enemy. tó jẹ́ pé òun ni ọ̀tá yín lóòótọ́ o. But to worship me alone.
kẹ́ ẹ máa sin òun Allah nìkan This ẹ is gbọ́ the straight path. tó jóun ní ọ̀nà iye. Ta ló dá Ádámọ̀ yìí ẹjọ́? Àmì ta ló dá Sátánì yìí? Satan olórí ibú làlá yẹn Tí ó olórí lè ibú pa? ni. Yet he already misled great multitude of you. Síbẹ̀ tó jẹ́ pé Ṣàìtánì ti ṣì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà. Did you not have any sense? Allah wá ń béèrè lọ́wọ́ wọn pé ṣé wọn ò ní ọpọlọ ni olórí ibú Allah yẹn náà lóun máa ń ṣì wọ́n lọ́nà ó tún wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé ẹ ní ọpọlọ ni tẹ́bi jẹ́ kí Ṣàìtánì ṣì yín lọ́nà. This is the hell you were warned of. Allah wá ń sọ fún wọn pé inú náà tóun ṣèkìlọ̀ fún yín rèé o. Born in it today for your disbelief. Chai, Allah wá sọ fún wọn pé ẹ máa jó nínú náà yẹn o lénìí o torí àìgbàgbọ́ yín o. On this day we will seal their mouths. Tó bá di ọjọ́ náà Allah lóun máa di ẹnu wọn bàbá wèrè làlá yẹn. Their hands will speak to us. Òun máa wá so wọ́n débi pé ọwọ́ wọn wá máa bá òun sọ̀rọ̀. And their feet will testify to what they used to commit. Ẹsẹ̀ wọn wá tí wàá máa jẹ́rìí nípa gbogbo nǹkan tó ti ṣe ní ayé. Had we willed. Tó bá jẹ́ pa ṣe bẹ́ẹ̀ ni. Tó bá yẹ pé ó wù wá ni. Tó bá ń wà tó yẹ pa ṣe bẹ́ẹ̀ tó ń wà ni. We could have easily blinded their eyes. Àbá ti rọra ṣe àti fọ́ wọn lójú. So they will struggle to find their way. Wọ́n wá máa jẹ̀rora wọ́n máa jà kitikiti láti wá ọ̀nà. How then could they see? Báwo ló ṣe fẹ́ rí? And had we willed. Tó bá jẹ́ pé ó ràn wọ́n ni. We could have transfigured them on the spot. Àwọn ò bá ti kó wọn láti ibi tí wọ́n wà yẹn. So they could neither progress forward nor turn backward. Wọn ò ní lè ráyè bí àwọn á lọ síwájú ní àbí kó lọ sẹ́yìn. And whoever we grant a long life. Ẹni tí àwọn bá ti fún lẹ́mìí gúngùn. We reverse them in development. Àwọn á fi wọ́n lẹ̀ níbi tí wọ́n máa ní dàgbàsókè. Will they not then understand? Ṣé kò wá níyé wọn ni? We have not. Àti kọ́ wọn ní bí ewì bí orin. Nor is it fitting for him. Ó ní ṣé ó yẹ wọ́n ni? This book is only a reminder and a clear Quran. Ó ní ìwé yìí jẹ́ ìwé ìrántí o tó dẹ̀ jẹ́ Kùránì ìwé Kùránì tó hàn sí wọn ni ẹ jẹ́ bá wa power tab kìíní yẹn skip. To warn whoever is truly alive and fulfill the decree of torment against the disbelievers. Kí wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn tó bá wà láyé o láti ṣe délẹ̀ lérí wọn nípa ìjìyà tó sọ fún àwọn aláìgbàgbọ́. Do they not see that we single-handedly created them before? I mean, ṣé wọn rí created for them? ṣé wọn rí pé wọ́n farabalẹ̀ dá wọn lẹ́yọ ni? Among other things. Láàárín gbogbo nǹkan. Cattle which are under their control. Bí àwọn bí nǹkan ọ̀sìn tí wọ́n wà ní abẹ́ wọn. And we have subjected these animals to them. Tó jẹ́ pé a ti ṣe wọ́n pé àwọn ló máa jẹ́ olórí àwọn ẹranko yẹn. So they may ride some and eat others. Wọ́n á lè máa gùn lára àwọn ẹran yẹn wọ́n á dẹ̀ máa jẹ wọ́n míì nínú wọn. And they derive from them other benefits and drinks. Tí wọ́n á lè máa jẹ àwọn èrè lára wọn nínú bí àwọn amúni àbí fún àǹfààní ìlú. Will they not then give thanks? Ṣé kò yẹ kí wọ́n dúpẹ́ ni? Still, they have taken other gods besides Allah. Síbẹ̀ wọ́n tún wá lọ mú nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ Allah. Hoping to be helped by them. Tí wọ́n lérò pé ó máa ṣe àǹfààní oore fún wọn. They cannot help the pagans. Wọn ò lè ṣèrànlọ́wọ́ àwọn tí wọ́n sin Allah. Help the pagans. Wọn ò lè ṣèrànlọ́wọ́ àwọn tí wọ́n sin Allah yẹn tí wọ́n sin kan mí. Even though they serve the idols as dedicated gods. Tó jẹ́ pé wọ́n ń sin nǹkan míì bí òkúta Mẹ́kà àti òrùn òṣùpá. So do not let their words grieve you, O prophet. Má jẹ́ kí ọ̀rọ̀ wọn ṣe ẹ́ òwò Muhammadu. Indeed, we fully know what they conceal and what they reveal. Síbẹ̀ àmọ̀ dáadáa nǹkan tí wọ́n rò àti nǹkan tí wọ́n gbà. Do people not see that we have created them from a sperm drop then? Ṣé àwọn èèyàn rí pé a dá wọn láti ibi àtọ̀ tó kán sí nǹkan tá à ń wí? Behold, they openly challenge us. Síbẹ̀ wọ́n ṣí láti ṣe ìkọjú sí wa. Téèyàn lè kọjú sọ́lọ́run, ó mà ṣe o. Allah bẹ́ẹ̀ ni. And they argue with us. Tí wọ́n dẹ̀ ń bá àwọn jiyàn.
forgetting they were created, saying, wọ́n gbàgbé pé àwọn dá àwọn. Wọ́n wí who pé will give life to decayed bones? ta ló máa fún ìyè sí egungun tó ti gbẹ? Say, O prophet, Sọ wípé ìwọ Muhammadu, they will be revived by the one who produced them from the first time. wọ́n máa ṣe ìyípadà sí wọn láti ọ̀dọ̀ ẹni tó dá wọn nígbà àkọ́kọ́. For he has perfect knowledge of every created being. Torí ó ní ìmọ̀ ìjìnlẹ̀ dájúdájú nípa nǹkan àwọn èèyàn tó dá. He is the one who gives the fire from green trees. Òun ni ẹni tó fi iná sínú koríko And behold, he kindled fire from them. tó dẹ̀ yọ iná látara wọn. Can the one who created the heavens and the earth not easily resurrect these deniers? Ṣé ẹni tó dá ayé ní ìrọ̀rùn àti ọ̀run ṣé kò lè dá àwọn aláìgbàgbọ́ yìí padà sí ayé ni? Yes, he can. Síbẹ̀ ó lè ṣe é. For he is the master creator, all knowing. Torí òun ni ọ̀gá nínú kó dá nǹkan, òun ló mọ̀ jù. All it takes Nǹkan tó na when he wills something tó bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ to be kó ṣẹlẹ̀, is simply to say á kàn sọ pé to be, and it is. á kàn sọ pé ṣẹlẹ̀ á dẹ̀ ṣẹlẹ̀. So glory be to the one in whose hands is the authority over all things. Ọpẹ́ ni fún ẹni tí àṣẹ àtagbára wà lọ́wọ́ ẹ̀ lórí gbogbo nǹkan tó dẹ̀ jẹ́ òun. And to whom alone you will all be returned. Tó dẹ̀ jẹ́ òun ní ọ̀dọ̀ ẹnìkan ni gbogbo yín máa padà sí. Àwọn yẹn máa wá ṣe àmín. Ẹ̀hún tí MS bá wò bẹ̀rẹ̀ lọ́dà ṣé MS pé ó dà pé wọ́n sọ ìtàn àwọn òjíṣẹ́ kan tó ti wá fún Muhammad pé òun rán méjì kan wọ́n dìnnà ìwọ̀n tún rán méjì kan wọ́n dìnnà ìwọ̀n tún. So ìyẹn làwọn yẹn wá ń ṣe àmín fún láì. Kí ló wà nù Yàásín wàdúwé àmì ilé ló ń fọjọ́ ojúmọ́ ké. Wọ́n ti gbé àwọn èèyàn wa mọ́ra. No. Ìwọ tó bá mọ nọ́mbà àfa ẹ̀ kó pé gbowó Yàásín ló bá ti sẹ́ndì sí. Yàásín ò nítumọ̀. Wọ́n tún máa ń pẹran sí o. Wọ́n gbé àwọn èèyàn mọ́ra. Ṣé Yàásín náà lè ká yìí? Àwọn ni o. Orí rádaràda ló wà ń bẹ o. Náà ẹni sùn Yàásín ní kíkẹ́ kà á sì sìn. Rádaràda ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe kí nǹkan ti ṣe yín. Kò ní túmọ̀ gan, ìsájà gan wúlò jùlọ. Rádaràda ló wà Wọ́n ní ti kó bára wọn. Kúlẹ̀ Ṣé mi lọ́kùnrin tó ti kó bá Yàásín? Kúlẹ̀ aláwọ̀ ti kó bá Yàásín sí wọ́n ti kó ibùkún bára wọn. Ṣé mi ṣe kàkà kúlẹ̀ aláwọ̀ lórí ibo ni wọ́n jẹ́ kàkà kúlẹ̀ aláwọ̀ yẹn gan. Yàásín rọ́bìṣì ló wà ń bẹ. Ẹjẹ torí Ọlọ́run ẹ ṣàánú ẹ bá ń ka ojú ètò òun ló kó bá Yàásín lọ́dọ̀ mi ẹ bá ń ka. Kúlẹ̀ aláwọ̀ is better than Yàásín náà. Kúlẹ̀ aláwọ̀ sọ́wọ́. Kúlẹ̀ aláwọ̀ lórí ibo. Kúlẹ̀ aláwọ̀ wèrè orí burúkú òṣìwò. Ìtàn náà ló wà nù yẹn náà. Kàtìkàtì náà ó dà pé bẹ́ẹ̀ ó yin ra ẹ̀ ni. Kúlẹ̀ Allah tẹ máa ń kà fókù. Ó ní say, O prophet, he is Allah, one and indivisible. Ó ní wípé Muhammadu ẹyọ kan ni o, ó dẹ̀ jẹ́ nǹkan tí a lè rí. Allah the sustainer. Allah tí òun tẹ́ ẹ nílò. And needed by all. Tó jẹ́ pé gbogbo yín lẹ nílò ẹ̀. He has never had offspring, nor was he born. Kò bímọ ẹnìkan ò dẹ̀ bí. And there is none comparable to him. Kò dẹ̀ sí ẹni tẹ́ ẹ lè fi wé. Ó ti délẹ̀. Ẹ lè tún kalẹ̀ kan torí. Ṣé gbórí gbogbo tó wà bẹ́ẹ̀ nìyẹn? So kí ni kàtìkàtì tó máa fi ń mọ èèyàn? Ẹ̀dùn ọ̀sán ṣé ìdíkúlẹ̀ ọmọ ìsinmi ṣé mo sọ fún kó ti kó bá òun ló kó bá Yàásín ó kó bá ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ní Yàásín. Say, O prophet, he is Allah, one Sọ and pé indivisible. Muhammadu ẹyọ kan ni Allah, ó dẹ̀ jẹ́ nǹkan tí wọ́n lè rí. Allah the sustainer, needed by all. Allah tó jẹ́ olùgbà tí gbogbo yín tẹ nílò. He has never had offspring, nor was he born. Kò ní ọmọ ẹnìkan ò dẹ̀ bí. And there is none comparable to him. Kò dẹ̀ ní aláfiwé. Ṣe rí pé ti Allah ti ta. Kàtìkàtì ló wà ní kúlẹ̀ Allah. Ẹ̀wọ̀n Allah wife, mo ti send the link kan sí Allah wife mi ò bí Allah wife má ti rí. Mo ti sẹ́ndì ẹ̀ sí o. Ok. Allah wife WhatsApp ẹ mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ mo tọ́ Èmi náà ti ṣí ẹ̀ sí so tó bá ti rí ọ̀nà méjì mo ti send sí WhatsApp ni wò ó. Ṣe rí pé nǹkan tá à ń sọ fún àwọn èèyàn wa nìyẹn kọ́ lọ kà kò nítumọ̀ ẹ wá ń ka ilé ìfowópamọ́
àwa ń béèrè lọ́wọ́ yín pé kí lè tẹ ìka ilé ìfowópamọ́ kan wá ní ẹ ó tì o táwọn bá ka méje fòkù ó ní nǹkan táwọn máa tún fi sí kìíní kan máa lọ bókù yẹn kí ló dé tẹ̀ ń parọ́ kìíní yìí kò bá òkú sọ̀rọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú òkú tó ti kú nǹkan tá à ń sọ fún wọn nìyẹn Dans kékeré aussi lé tí ó padà kú náà. nǹkan tá à ń sọ fún wọn nìyẹn pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú òkú tó ti kú ẹ wá ń sọ pé kò ń sọ pé ó ní nǹkan míì tẹ̀yìn máa fi sí kí ni nǹkan míì ò lẹ́fẹ̀ẹ́ fi sí. So